ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi kejì complete video ìmúra Yorùbá náà ló tún ní bí a ṣe rìn la ṣe ń kó ni. Mo sọnù fídíò mi pé àwa Yorùbá àwa ni àṣà àti ṣe wa dájú ní ayé tá wà yìí. Mi ò sọ̀rọ̀ Muslim, mi ò sọ̀rọ̀ Christian, mi ò sọ̀rọ̀ ẹ̀sìn. Àṣà àti ṣe wa ọlọ́gbọ́n ẹni tó bá ní ọgbọ́n máa mọ̀. Ẹni tó bá ní ọgbọ́n máa mọ̀. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká padà. Ìkọ́ tí mo tún wà pé ẹ mọ̀ kó tún wá fọ́nì. Mistake tí Yorùbá ti ṣe láti ilẹ̀ ni pé ẹ má ti torí environment tẹ wà. Àwọn ọmọ Igbo, àwọn ọmọ Hausa, wọ́n ní àṣà, wọ́n ní ìṣe wọn. Ẹ má jẹ́ ká dà pọ̀ mọ́ra wọn. Òyìnbó náà ní àṣà, ó ní ìṣe, má yẹ ká dà pọ̀ mọ́ra wọn. Civilization wọn ló yẹ ká gbà. Ẹ má yẹ ká gba àṣà àti ìṣe wọn. Man. Ta ló ń gbọ́ mi? Lóòótọ́ wọ́n ti civilize, wọ́n ti gbọ́njú wa, ló ti mọ̀ nǹkan táwọn ò mọ̀, but ẹ má jẹ́ ká gba àṣà àti ṣe wọn náà. All wrong. Aláṣà níṣe má jẹ́ ó ti dà wá pọ̀ báyìí sígbà tó wá colonize wa, ó ti dà Hausa àti Igbo àti Yorùbá, ó ti dà ogun àpapọ̀, but a ní àṣà níṣe. Mo lè má bẹ́ẹ̀ ṣe kí n má wùwà ẹ. Yes. Wọ́n ní àgùntàn tó bá bá jáyàn ajá ìgbẹ́ lóòótọ́, but mo lè má bẹ́ẹ̀ ṣe kí n má wùwà ẹ, èmi lèmi o, but àwọn èèyàn tó lè ṣe nǹkan tèmi ń ṣe kò pọ̀. Èèyàn tó lè ṣe nǹkan tí èmi ń ṣe kò pọ̀. Èèyàn tó lè ṣe nǹkan tí ìwọ náà ń ṣe, ìwọ fúnra mọ̀ nǹkan tó ń ṣe náà, ó mọ̀. Ṣó mọ̀ náà, ó mọ̀. Àṣà àti ṣe wa, ẹ lè jọ máa rìn kí n má ṣe nǹkan tó ń ṣe, ó possible fún èmi. Ó lè máa jalè kí máa bẹ́ẹ̀ kò ní kí n jalè. Torí èmi ní ìtẹ́lọ́rùn, mo wà content àbọ̀ lẹ́yìn pé tó bá ti ní ìtẹ́lọ́rùn tẹ́ ń wò yẹn, ìwọ tó bá ní ìtẹ́lọ́rùn láyé yìí, ó jẹ́ gbogbo nǹkan nílé ayé. Ọmọ Yorùbá nìkan ni mò ń bá sọ̀rọ̀ tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé èdè. Ìmúra ó pẹ̀ka gan, ó pẹ̀ka gan. Mo dà kó mo fẹ́ máa bọ́ sínú kan mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú, torí inú ń bí mi pé ìrínisí nìsọ ni lọ́jọ́. Má ti torí pé òun bá àwọn ẹnìkan ṣe kó wá mú àṣà àti ṣe wọn. Yorùbá aláṣà níṣe, òyìnbó láṣà ó níṣe. Ẹ jẹ́ ká gba ọ̀làjú wọn, ẹ má yẹ ká gba àṣà àti ṣe wọn. Okay? Báńkì tá ń lọ, ọ̀làjú ló dé pé ká máa kó báńkì. Kí ló kọ ẹ̀? Àwọn ìjọba, ó ti yẹ yín, ọ́fíìsì, ọ̀dọ̀ wọn, a lè ṣe sí wa tá à ní gbà. Ẹ stop! Ẹ ti balẹ̀ ayé ìjẹ́ gan. Ẹ̀yin Yorùbá ẹ̀wọ̀n dẹ̀ ń pè ní sàkíyèsí yẹn. Tó bá jẹ́ ọmọ Yorùbá, tó bá jẹ́ ọmọ bíbí inú Yorùbá tó wéwà yẹn, ó ní àwọn kọ̀ọ̀kan tó pé ó máa ṣe fúnra ẹ̀, àmọ́ ò pé no. Wọ́n kọ́ mi báyìí. Nítorí ẹ̀ tí bá pàdé èèyàn gbà mí, máa fẹ́ sọ pé kí ló kọ yín? Ọmọ ìlú ni ẹ. Torí màá mọ bí ṣe máa bẹ́ẹ̀ ṣe. Àjọṣepọ̀ àwa ó máa yé mi. Àwọn ẹnìkan wà, wọ́n mọ̀ túmọ̀ àdàbí. Àwọn ẹnìkan wà, wọ́n mọ̀ túmọ̀ alálẹ̀. Àwọn ẹnìkan wà, wọ́n mọ̀ túmọ̀ ìfàyàlùyà. Àwọn ẹnìkan yà, wọ́n mọ̀ túmọ̀ Ọlọ́run abíẹ́. Àwọn ẹnìkan wà, wọ́n mọ̀ túmọ̀ mo fà ìfọ́lọ́run lọ́wọ́. Yes! Ọmọ ìtumọ̀ ẹ̀. Tó bá dẹ̀ wọ́n nǹkan tó ṣe fún mi dẹ̀ dùn mí. Àdàbí abíẹ́, ìfàyàlùyà máa bíẹ́, alájọbí abíẹ́. Ó máa bíẹ́ lóòótọ́. Ó máa bíẹ́ lóòótọ́ o. Alájọbí abíẹ́. Alájọbí abíẹ́. Ó kò sí bóyá lè ṣe. Àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Ó dà pé mo tuntun yá again. Ìmúra bí a bá ṣe rìn la ṣe ń kó ní ẹjọ́. Alabọ ewu, alabọ ewu, alabọ ohun tí ń padà ń dẹ̀wù. Ẹjọ́, ẹ jẹ́ ká ṣọ́ ìmúra wa. Number one, Yorùbá náà ló sọ pé obìnrin tá bá fi jó fẹ́, ìwọ̀n ló máa wo gbẹ̀yìn. Ọmọ tó fẹ́, tó lọ fẹ́ ní ọ́fíìsì, tó yẹ pé aṣọ tó wọ̀, ìtàn ẹ̀ lórí, abẹ́ ẹ̀ lórí, ọyàn ẹ̀ lórí, tó fi fẹ́ sílé, fuck. So, ó máa dún nǹkan tó máa ṣe ni, ó mọ̀ nǹkan tó ń ṣe ni, ìmúra yẹn ó polówó ara ẹ̀ ni, ọmọ gidi kọ́ ló fẹ́. No, àwọn nìkan máa ń pè nature iṣẹ́ ló jẹ́ kó wọṣọ bẹ́ẹ̀ yẹn. Nature iṣẹ́, ó ní bó ṣe lè wọ tiẹ̀, ó yá gẹ̀mọ̀. Ó ní bó ṣe lè wọ aṣọ ẹ. Nature iṣẹ́ yín kọ̀kọ̀kọ́, you are mad. Kí ló ṣe people yìí now? Tẹ́ bá lọ sí hotel. Normally, ó ní àwọn iṣẹ́ kan tẹ́ pé ìyàwó mi, ọmọ mi, ẹbí mi kankan ò lè ṣe. Ẹbí mi tó bá ń ṣiṣẹ́ yẹn, màá sọ pé aṣẹ́wó ni ẹ́. O ní láti sọ fún mi pé o ṣàṣẹ́wó, aṣẹ́wó ni ẹ́. Aṣẹ́wó ni ẹ́ now. Aṣẹ́wó ni ẹ́. Tó bá ti ń ṣiṣẹ́ ní hotel, tó ń ṣiṣẹ́ ní bar, ó ti yé.
o lè ṣiṣẹ́ ń bẹ̀ lóòótọ́ number one, but ó ní dírẹ́sì tí máa pé ẹ máa múra tí máa pé no iṣẹ́ ẹ̀rọ kan ló gbájúmọ́. Yes now ta ló understand ẹni tó bá ń lọ club tó ń lọ àwọn kọ́bẹ̀ normally tó bá máa wò most àwọn ibi iṣẹ́ àwọn hòtẹ́ẹ̀ yẹn sì gbogbo àwọn ọmọ receptionist kí n wo bramọ̀ tó bá máa sáàfù ilé aṣọ́ọ̀ṣì lọ́ba wọ̀ tí ò bá ní sexy body tó ní muddy shape tó lè attract ọkùnrin nígbà ṣiṣẹ́ ìyàwó ilé ẹ̀ ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀ ó ń wọ gown kò wọ bra wá nature iṣẹ́ ẹ̀ ní oníṣoríire kí ló ṣe yín náà tó bá dé ká bára wa sọ ọ̀làjú dé lóòótọ́ Òṣùpá ọ̀làjú dé làwọn àgbàgbé àṣà ìdílé wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo ohun tá adáyébá nǹkan kí ló adáyébá nǹkan náà ẹ̀dẹ̀ mú gbogbo ojú ayé ẹ̀dẹ̀ mú ojú ayé ẹ̀dẹ̀ dábúlẹ̀ ẹ̀dẹ̀ sọ ayé dìdàkudà nítorí owó kí ló ṣe yín náà kí ló ṣe yín pípú yín náà ṣé ẹ̀wọ̀n tó àtúbọ̀tán ni ẹ̀sọ́ gba àwọn ọmọlọ́mọdé aṣẹ́gbó ẹ̀sọ́ àwọn ọmọlọ́mọdé olè ẹ̀sọ́ àwọn ọmọlọ́mọdé ẹni tí ò lẹ́nìkan bàbá sá fún ọmọ sá fún bàbá ẹ̀dẹ̀ dá àdàbí àdá fún yín wọ́n ẹ̀lẹ́ escape ẹ̀ wọ́n bí yín dá ẹ̀lẹ́ escape ẹ̀ o ìwọ tó bá mọ̀ ò ta fàsókè yín dé borí bàbá yóò rí ẹ̀tọ̀ ń wù ẹ̀ kí ló ń ṣẹ́yìn pípú yín náà ẹ̀dẹ̀ mójú ayé má wá sí ìbáwá sọ fún mi pé nature iṣẹ́ ẹ̀ ló jẹ́ kó máa wá aṣọ òṣì ẹ̀ńtàkọ́níkà tó ṣe kàìkàhùn ṣe ni lóòótọ́ ilé ayé yìí ti le tí ò bá ti nǹkan tó bá nílò máa fi nǹkan tó ní ó lè lọ ṣiṣẹ́ lòtẹ́ kó dẹ̀ wà presentable tẹ́ pé tó bá rí ọmọ pé àná ni marriage woman ni mo gbọ́dọ̀ bá ṣòṣì yes o máa rí yàn báyìí kó máa ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀ kó máa ṣiṣẹ́ ń bà kó máa ṣiṣẹ́ ń lé ọtí ó ní bó ṣe máa present ara ẹ̀ tí ó kọ́ pé má ta sí o ìyá Jésù ni o alájà ni o má lọ bá náà ẹ̀dẹ̀ mójú ayé pé nature iṣẹ́ ló jẹ́ kó máa wọ aṣọ ọ̀gá ló yẹ kó máa wọ aṣọ burúkú are you mad or something? a lè gba civilization of people ká má gba àṣà àti ṣe wọn a ní àṣà a ní ṣe ìjọba ṣe yín gbogbo nǹkan tẹ̀ ṣe yẹn ibi tí láyé ṣì ń lọ tí mọ̀ o ẹ̀kọ́ imagine ni ẹ jókòó ẹ̀ ń kówó jẹ ẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn ọmọ ilé máa lé yín ọ̀nà máa nà yín tásìkò bá tó torí ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti bọ̀nà jẹ́ ẹ ti wọ ọ̀run yọ̀yàn bí ẹni tí ò ní kú mọ́ ọ̀rọ̀ àgbà ni ó balẹ̀ jẹ́ ò bọ̀nà jẹ́ ó wọ ọ̀run yọ̀yàn bí ẹni tí ò ní kú mọ́ kí ló ní problem yín nǹkan tó jẹ́ nǹkan èèyàn 2000 people ìwọ nìkan dẹ̀ máa gbé sábẹ́ òde fi ń bọ́ ìyàwó fi ń bọ́ ọmọ ó dẹ̀ wọ́n pé àwọn mẹ́ẹ̀ máa ṣe orí wọn lè ṣe oríire o no kò kí ń ṣe èpè mi ò ṣe èpè kí ni problem yín náà nǹkan tó belong sí yàn mẹ́wàá ó dẹ̀ sọ́ di ti ẹnìkan kí ni mo sì ń bọ̀ ẹ mọ̀ túmọ̀ ẹlẹ́dà tó ń wo yìí ẹlẹ́dà adániwáyé òkè ọlọ́run akáwọ́ gbéra báyìí a máa wù ẹ́ kó máa fi àjẹ́ mí wàhálà ṣe astagafurulai ọlọ́run máa dárí jẹ ìyá ẹ máa jẹ mí gbé no ìwọlẹ̀ ń pa fún mi ò ní gbà yẹn lọ́wọ́ yín jọ ẹ padà sí àṣà àti ṣe ẹ̀yin èèyàn ẹ padà sí àṣà àti ṣe anáṣà níṣe bí láyé ṣe lè bí ìlú ṣe lè ó ṣe lè control tíìmù ẹ̀ náà ó lè tó pé bí ń pa àbáyé ayé kejì inú ọ̀rọ̀ pé bọ́lá sí ilẹ̀ lè sáyà láfi ó sì ilẹ̀ lè sí ilẹ̀ àmọ́nú wà mínú sọ́ọ̀lì àt wọ̀tẹ̀wásọ̀lì bí akọ̀tàsọ̀lì tó bá di ìrọ̀lẹ́ ayé àwọn nǹkan aburú á máa ṣẹlẹ̀ ṣé nǹkan aburú tó wá ṣe ṣé o fẹ́ kó ṣẹlẹ̀ lórí ẹ̀ kó ṣẹlẹ̀ lórí àwọn ẹbí ẹni kí ni tí wọ́n lè control tíìmù tiẹ̀. òyà ẹ̀mú nǹkan ẹ̀lẹ́kọ́ àwọn èèyàn dẹ̀ máa ń change ìwọ̀nba minute wàhálà lómi tó bá fẹ́ wọ election a máa bá yín ṣe èèyàn jẹ́jẹ́ a máa bá yín tó tágbára bá dọ́wọ́ ẹ̀ tán ó máa wá ṣòkọlù ara ẹ̀ ayé wọ́n ní ayé ta wá tí àrígbà ta rí tán kò káwọ́ ṣé àmọ̀ túmọ̀ ayé ni ojú imagination àwọn èèyàn lọ AIYE láyé kò kí ń ṣe AYE ayé ni ojú imagination ẹ lọ but just know kàmá àwọn bàbá wa study ayé ó mọ̀ túmọ̀ ayé lọ́ fi máa ń pè òwe bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ gbógun bá jẹ́ lọ ọgbọ̀n jẹ́ bọ̀ kí ló ṣe yín náà how will you just sit down in some place ibìkan o dẹ̀ wọ́n pé òun fi àjẹyàn kan bìkan o dẹ̀ wọ́n pé o ti jẹ lọ o ti ṣàṣàgà full lie o ti ọlọ́run dájú mo dẹ̀ ti jẹ lọ are you stop mi ò fẹ́ gbọ́ stop èmi ò ní gbà yẹn fún yín o mi ò ní gbà yẹn fún yín anybody tó bá confuse mi pé àtọ́bàtọ́ bá ṣe ìkọ́ àlọ́ ṣàṣàgà full lie ọlọ́run dẹ̀ máa dáríjì ẹ̀ ò ní ṣoríire wọ́n ṣe máa sọ fún mi bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ kan wà tó máa ṣẹ̀ lóòótọ́ tó máa bí ọlọ́run kó dáríjì ẹ̀ tó dẹ̀ máa dáríjì ẹ̀ kò kí ṣe bẹ́ẹ̀ ni kò bá tèèyàn jẹ́
kò kí n ṣe bẹ́ẹ̀ ni pé kò sọ kòrò sílé onílé ṣé òun wáìnì mi ni ó sọ kòrò sáyé onílé aláyé òdẹ̀fẹ́ sọ mò ń bọ̀ mi ò tí ì dé.